ọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta náà ló tún gbé mi wá torí pé yóò ti tó bí oṣù bíi mélòó kan ní ìsìn tí mo ti sọ̀rọ̀ kàn yìí lórí ọ̀rọ̀ Oriyomi Hamzat, funny thinker àti Baba Alado. Lọ́kàn tí mo believe pé kálukú ti ń gbègbè ayé ẹ̀ lọ, because as far as I'm concerned kò yẹ kí ogún mi ọ̀tẹ̀ mi kó wáyé láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, especially lọ́dọ̀ Alado, lọ́dọ̀ funny thinker sí Oriyomi Hamzat. Igi méjìlá sórí gẹ́gẹ́ ìṣẹ́gbẹ́ gògóńgò. Wọ́n wá jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé Oriyomi Hamzat tó jó lóore wọn náà ni wọ́n sọ dìgbà àwúwọ́. Òun lókù tí wọ́n fi ń ta yín wọ́n bá jẹun tán. Àpò ìpú lẹ́yìn àgbà ń bọ̀ wá kàn ọ́. Ọmọdé tó lẹ́nu àgbà ń rùn ẹnu ẹ̀ lọ́wà. Ọmọdé tó lójú àgbà jìn àmọ́ bẹ́ẹ̀ lọ́n fún pé kọ́mọkùn kéke. Bọ́ bá ti ń dàgbà díẹ̀díẹ̀ kòtòkòtòkò tó mójú àgbà jìn òun náà máa rí i. Ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ kan àbọ́mọ ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ kan ó ní màmá òun máa mi ìmọ̀ yín ń gùn nílódé tí mo yín fi gùn báyìí. Ìyá rẹ̀ ni ó ní sùúrù. Kò tọ́jọ́ kò tó sù bó náà ṣe ń dàgbà sí ni mo rẹ̀ ń yọ síta sí i. Òun náà ló tún sọ̀rọ̀ máa mi irun tèmi náà mo ti ń gùn bí dọ̀dọ̀ yín. Ìyá rẹ̀ ní sí bí mo sọ fún ọjọ́ òní pé o mú sùúrù tọ́lọ́jọ́ òṣòro ó mú. Bẹ́ẹ̀ ṣe wọlé yẹn mọ́ bá mi pín program yẹn, ẹ máa tẹ láìkì kẹ́ máa tẹ lọ́ọ̀fù. Ìbànújẹ́ ò ní kàn yín, ibi ò ní wọlé yín lágbára Ọlọ́run. Well, ntí ọba tọ́ ká má sọ gbọ́tọ́, ntí ọba dáa ká má gbé lẹ́sẹ̀, ntọ́ bá dáa ká sí àtìlẹ́yìn tó nípọn. Ntọ́ bá dáa ká sí àtìlẹ́yìn tó gbópọn ká ṣe é fún un. Oriyomi Hamzat, as far as I'm concerned, you are a man. You are trying your best. You are trying your best. You will still try your best. You will still do better. Because ẹnikẹ́ni tí bá ti ń fi tiẹ̀ sílẹ̀ tí ń gbọ́ tẹni ẹlẹ́ni, Ọlọ́run bá ní máa ń bá wọn gbọ́ tiwọn. Ó wà very very unfortunate. Pẹ̀lú àwọn èèyàn yìí ló mú létí, àwọn pàpà ńlá gbé ọmọ yìí ló mú létí. Báwọn èèyàn kan bá sọ, wọ́n á ní ká yé fún wọn látẹ̀ńṣàn. No, attention kọ́. Social media doesn't forget. Ẹ má gbàgbé pé báralé ẹni bá lẹ́sẹ̀ sí lèèyàn lẹ́nu, báralé ẹni bá lẹ́nu sí lèèyàn lẹ́sẹ̀. Gbogbo nǹkan táwọn ń ṣe òun àwọn èèyàn kan ń wò ó ń yí àwọn èèyàn kan lọ́kàn padà. Bẹ́ẹ̀ ló ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nú tó sì jẹ́ wípé wọ́n fi ń kàn wọ́n ní àmà lójoojúmọ́ ni. Kò sí nínú wọn tí ó sọ wípé 100% nǹkan tó ń sọ tàbí tó ń ṣe sí Oriyomi Hamzat ńlọ́tọ́ sí Oriyomi. Well, kó gan ọmọ jà léwó, kó gan ọmọ jà ìtòkú, sódẹ̀kẹ́ pẹ̀yìn dàtán, ogun jà léwó ogun jà tòkú. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe táwọn gbé kò dáa kó bàjẹ́, ìyànjú làgbé wá ń gbà. Ọlọ́run bá nìkan ní pé kí sọ ta. So ta lọ́mọ ìyá àwọn ọmọ yìí rí? Because as far as I'm concerned, Baba Alado, you are a comedian. Ǹjọ́ tó di ẹni tí ń campaign fọlọ́ṣèlú, well, bọ́bẹ̀ òṣèlú bá ti dé everybody ló lè bù ń bẹ̀. Ṣùgbọ́n àwọn àfọgbọ́n bù nǹkan ń bẹ̀. You no get me? Àfọgbọ́n bù nǹkan ń bẹ̀. Tó jẹ́ pé ìyẹn ọmọ ọ̀dọ́ fọgbọ́n ṣe. Ambọ̀sìnbọ̀sìn tá ń gbéṣẹ́ campaign fún yín for now. Ta lẹni náà nínú olóṣèlú tó pè ń kalẹ̀ pé ó yẹ wá campaign fún mi, owó rèé? Ẹ sì ń lọ bí ẹ ń lọ kòkó náà ni. Kò yé mi débẹ̀. Iṣẹ́ àṣelẹ̀ lẹ́ ń ṣe. Ẹ yàtọ̀ sí pìrìsẹ́ńtà tí ó advert lórí program ẹ̀. Tọ́wọ́ ara àwọn iléeṣẹ́ kan tó déédéé ṣe jíngù fún wọn, tó mú lọ fún wọn, tó play ẹ̀ fún wọn. Ẹ gbọ́ jíngù yìí.
ẹ jẹ́ mọ́ báyìí lò lórí program wọ́n sanwó jíngù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn pìrìsẹ́ńtà ẹgbẹ́ wa máa ń ṣe láyé àtijọ́ mọ̀ bóyá àwọn ò ṣe mọ́ nìsín to the best of my understanding lọ́kàn wọn kí wọ́n lè fi ríṣẹ́ gbà ní by the end of the day wọ́n máa ń padà ṣẹ̀sìn bọ̀ ọbẹ̀ ni láwọn ibìkan wọ́n lè borí ẹni tó ní iléeṣẹ́ ńlé kọ́kàn fi tọ́rọ́kọ́bọ̀ kan kó igun ọ lọ́wọ́ ẹ gbà kọ́mọ́ dàbí ẹni polúwa rẹ̀ yàkà torí ọjọ́ iwájú wọ́n lè má borí ẹni tó ní iléeṣẹ́ ńlé kó sọ pé bọ̀ mí ìran níṣẹ́ ilé náà kò dẹ̀ wá sówó kankan lọ́wọ́ tèmi o because mi ìmúra ìsílẹ̀ mi ò dẹ̀ plan ẹ̀ tẹ́lẹ̀ so àwọn náà họra kùràkùrà ọ̀dà tó bá dẹ̀ bọ́ lè ẹlòmíì ńlé ẹ lákùn bẹ́ẹ̀ ṣe wọlé yẹn bá ń pé program yẹn bọ́ bá bẹ́ lòmíì ńlé ó lè gbé ńgbà tá a wá sọ pé kẹ́ ẹ bá wa ṣe jíngù tẹ wá ṣe nǹkan kọ́mọ́ sì dàbí ẹni bá a fẹ́ lò lórí ètò yín bí èlò ni ẹ mú 5,000 ọgbọ́ o àwọn àpọ̀ tó bá ń irọ́ o èmi ṣe bí nǹkan tẹ́ kàn gbowó méjì tẹ́ bá wa sí 5 ni òun náà ní fẹ́ lọ lọ́fẹ̀ẹ́ irú wọn ni wọ́n máa ń ṣiṣẹ́ tásọ wọn máa ń pọ́n irú wọn ni wọ́n máa ń ṣiṣẹ́ tásọ wọn máa ń funfun lẹ́yìn ọrùn irú wọn ni wọ́n máa ń ṣiṣẹ́ tí bàtà wọn máa ń jẹ kúńbà torí pé àtijẹ àtimu nìkan ni wọ́n ń wá míwá Yorùbá ti sọ wípé iṣẹ́ tó bá ti gbàágùn lójú ẹni ó di dandan kó wá ń jẹ fún ni àwọn èèyàn mọ̀ wípé béèyàn bá rìnrìn àkàsùn wọ́n pọn nípa ẹ̀kọ́ bọ́ bá ti dìpẹ́ǹd lólóṣèlú jù ètí àtàbùkù lèèyàn máa ń mú bọ̀ ọbẹ̀ because iṣẹ́ tó dangerous tó ṣe olóṣèlú láyé ò sí bọ́ bá tẹ̀lé nìkan bórí rẹ bá fẹ́ ọ kó nítọ̀hún ọ wọlé bórí rẹ ò bá fẹ́ ọ onítọ̀hún ò ní wọlé lo and behold ẹnì kankan láàrin wa ò lè campaign fólóṣèlú kó sọ pé torí pé òun campaign fólóṣèlú lọ́jọ́ wọlé nta tọkàn jẹ́ ni pé kágbá ní kágbá lọ ní bàtà fi dán akitiyan tiẹ̀ akitiyan tèmi akitiyan tẹ́lẹ̀ akitiyan tẹ́lẹ̀ akitiyan tẹ́lẹ̀ ó lè ran olóṣèlú lọ́wọ́ yìí ṣe wípé káwá torí pa wá tẹ̀lé nìkan káwá bẹ nìkan jẹ́ ọ̀nà ń bẹ téèyàn fi lè ṣe bẹ́ẹ̀ that is olóṣèlú tó ń ba téèyàn jẹ́ kì í sórí Oriyomi Hamzat tó dúró tiẹ̀ jẹ́jẹ́ o ni mo jókòó ní tàmí o gbogbo náà bọ́ìsì lórí sáré wọlé ní káàsán o bùrọ̀dẹ́ káàsán o so mo wá ń wo rádaràda táwọn gáìsì yìí ń ṣe mo lẹ́nu láti sọ bẹ́ẹ̀ nù mí sì gbà láti sọ bẹ́ẹ̀ pé rádaràda ni wọ́n ń ṣe ìdí ìwò náà fi ń ṣe rádaràda torí wípé ọmọ kékeré ni wọn ò tí ì mọ tọ́jọ́ ọ̀la fẹ́ sọ fún wọn funny thinker Baba Alado kò sẹ́ni tó kọjá òṣèlú náà ẹ̀yin méjèèjì kò sẹ́ni tí wọ́n forí ẹ̀rùn mú pé kò lè di nǹkan ńlá lọ́la kò sí nínú yín tí wọ́n ti sọ pé ẹ lè di gómìnà anything ló lè ṣẹlẹ̀ ṣèbí láyé ìsìn láǹ sọ pé iye sàtífíkẹ́ẹ̀tì kan lèyàn gbọ́dọ̀ ní kó tó dé sẹ́nẹ̀tì sàtífíkẹ́ẹ̀tì lèyàn gbọ́dọ̀ ní kó tó dé kinní kan school sat ibi school sat ní Buhari fi ṣe gbé president lé wa lórí school sat ó ń gan kọ̀ jáde orí ipò ni wọ́n ti lọ mú sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ bá so tó bá dàsìkò kan lórílẹ̀‐èdè Nàìjíríà náà tàbí ilẹ̀ káàrọ̀ òjíire aleba débi pé ẹ wo àsanwó sàtífíkẹ́ẹ̀tì mọ́ owó ọpọlọ lókùtà fẹ́ máa san because nowadays universities are not producing they are just producing graduates not experts majority àwọn tó ń graduate lónìí tó ń jáde lónìí tí wọ́n ń serve lónìí iṣẹ́ tí wọ́n kọ́ ní school ẹ béèrè lọ́wọ́ wọn lè practice ẹ̀ wọ́n mọ kankan bẹ́ẹ̀ majority wọ́n ń padà bọ̀ wá kọ́ṣẹ́ ńlé ni majority wọ́n ń padà bọ̀ wá tajà ńlé ni majority wọ́n ń padà bọ̀ wá di mechanic padà ẹ kàn máa sọ pé graduate ni àìríṣẹ́ṣe tó wà nílùú náà ló jẹ́ kó máa ṣe mechanic irọ́ ni o àìmọye èèyàn ló ṣe mẹkáníìkì tí wọ́n ti lọ tán ti jẹ lọ́ndì ẹ̀ ọmọ yìí mẹkáníìkì tó ti dó lé lórí ni ọmọ yìí mẹkáníìkì tí ń goríṣi mọ́tò tó wù ní ìsinmi so iṣẹ́ níṣẹ́ jẹ́ kò pọn dandan kéèyàn ó dé táì mọ́rùn bí rẹ̀ wọ́n ti ní àmọ́ tìjú iṣẹ́ wa ó gúnrégé kò gúnrégé ọ̀dánmọ́rán kò dánmọ́rán bá sì rí ọ̀nà fún bá ti ń bò téèyàn ò sì tọrọ jẹ́ ẹjá sàpọ́nlé ẹ̀ ìyàn sáà lọ́rùn mìlà tó fi légédé títà sọ̀rọ̀ kámọ̀ tìjú iṣẹ́ wa ká sàpọ́nlé iṣẹ́ wa so kò sídìí iṣẹ́ téèyàn ò ti lè là láyé Ọlọ́run lè gbé bí ṣe dé lọ́dọ̀ funny thinker gangan lọ́la kí burú jẹ́ ọ̀ pọ̀
kó kúrò nípò tó wà lónìí, ìyẹn sátẹ̀ ìpò máa kúrò nípò tó wà lónìí, yóò di ní ńlá lọ́la. Ìgbà náà ni yóò tó fìlì nǹkan tá à ń sọ yìí. Nǹkan kan wà wù ọ́ náà wọ́n fẹ́ ṣe, àwọn alátakò wọ́n wá dìde rẹpẹtẹ, àwọn aládùnrún mọ́ wọ́n wá sọ pé láìsẹ́ kìí ṣe lójú àwọn ló ti ṣe. Aládùn tiẹ̀ bí mo ṣe wò ó, mo rí i gẹ́gẹ́ bí ọmọ tó gbọ́n tó ní làákàyè tọ́dẹ̀ jáfáfá, but unfortunately mo wà disappointed because ìṣesí ẹ̀kọ́ jọ tẹ̀ntì nǹkan tó yẹ ilé ayé yé. The guy is just behaving anyhow, the guy is just fluctuating. O lè ṣe há lónìí kó tún dọ̀la kó ṣe bí, o lè ṣe dí lọ́la kó ṣe dí èé lọ́túnla. Rògbé ayé wo ló ń gbé? Wo lálámọ̀ rẹ Baba Alado? Gbogbo àwọn kan tó ṣe ní ìsìn mọ́mí ẹ ò rí o, kí wọ́n pè ọ́ sí kọ̀rọ̀ kan pè ọ́ sí bàbá kan kọ́ṣẹ́. Bọ̀tẹ́nìkan bá sọ pé wọ́n náà ọlọ́la ní ìsìn mọ́mí ó máa rá bàbá lójú screen, wọ́n máa bẹ̀bẹ̀, wọ́n máa kúnlẹ̀ káàkiri bí akúnlẹ̀ kálé. Ara lé wọn jẹ kòkòrò tí ọ̀dá ní ìsìn wọn ò wí fún. Àgbà wọn ò kẹ́hùn sọ̀rọ̀ ní ìsìn tó bá wá dàsìkò tí ọ̀kẹ́ tán sáré a máa sọ pé ìyẹ́ ẹnìkan dẹ̀ ni. It's not good. Báwo lẹ sọra yín di antagonist against Oriyomi Hamzat? Oriyomi ní àlá rere, ó ní ìpinnu rere. Bí ò bá tiẹ̀ wá ní bọ́ sí kò yẹ kó jẹ́ ìkí àyìn, because ó yẹ ni gbogbo kó pèsè òjìnà kò tọ́ sálùbàtà lẹ́nu. Ó yẹ ni gbogbo kó yọwọ́ arókò tọ́ sálágbàfọ̀. Bí rẹ̀ sì bá ń pàkúta kì í sàtọrọ jẹ. Ẹ ti tọrọ jẹ délé ẹ̀ rí. Ó ti fún yín lówó ẹ ti ná rí. Ó ti gbóúnjẹ kalẹ̀ ẹ ti jọ jẹ rí. Kí wá ló dé? Ọ̀rẹ́ lè dọ̀tá at any fucking time. Ọ̀rẹ́ lè dọ̀tá, ọ̀tá sì lè dọ̀rẹ́. Ṣùgbọ́n bẹ bá fẹ́ jáde nulẹ̀ kan ẹ má sọ̀lẹ̀kùn bẹ gbàgà. Ẹni ní láti wọlé yẹn padà so that ẹ lè ṣílẹ̀kùn bẹ̀ jẹ́jẹ́, ẹ wọ bẹ̀ jẹ́jẹ́, ẹ pàlẹ̀kùn yẹn dé jẹ́jẹ́. Gbogbo àwọn ìgbésí ayé pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ tẹ́ ń gbé káàkiri, ọjọ́ ọ̀la yín mìlẹ́sẹ̀. Ẹ̀yin méjèèjì ò tí ìgbélé ayé débi kankan. You've achieved nothing. Sí nǹkan tó Oriyomi Hamzat ti achieve as far as I'm concerned. Kó Oriyomi Hamzat ọmọ jẹ councillor, kó ọmọ jẹ chairman, débi pé yóò jẹ president governor lọ́la. Ọlọ́run ọba ti kẹ́ ẹ̀. Wípé tiẹ̀ ní charisma láti sọ pé ó fẹ́ díje fúnpò governor, oríire ni fún family ẹ̀. Oríire tiẹ̀ nìkan kọ́, oríire ni fún gbogbo òdílé wọn. Pé wọ́n lákìkanjú ọmọ. Níbi tẹ́ ti rí Teslim Fọlárìn, níbi tẹ́ ti rí Baba Mustapha, níbi tẹ́ ti rí Adébáyọ̀ Pẹ́ńkẹ́lẹ́. What are you talking about? Tán bá dẹ̀ kó gbọ́n kalẹ̀ tán gbórí Oriyomi Hamzat sí, ẹ lè wó Oriyomi Hamzat tì láàrin wọn. Bí ọba wa ní Yorùbá ní ọmọ òkú ọmọ òye, ẹjẹ́ àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà. Oriyomi Hamzat ò ní ìdí validation yín torí tẹ́ fi against ẹ̀ ni pé ẹni ó fẹ́ kẹ́ support òun fún campaign. Ẹ̀yin dẹ̀ fọkàn sí wípé bẹ́ẹ̀ bá fẹ́ support ẹ máa gbowó. Àwọn ọ̀rọ̀ yẹn wà ridiculous. Gbogbo ẹ̀ ni mo máa fẹ́ jẹ́ kẹ́ gbọ́, kò make sense rárá. So ó wà very very ridiculous. Ntán fẹ́ gbà ń bẹ̀ kò tí ì yé mi o, ntán fẹ́ mú jáde ń bẹ̀ kò tí ì yé mi. Nítorí Oriyomi Hamzat rà nígbà wọn àjọ máa sọ lé ní báyìí nísìnyí. Àwọn mìíràn. Lábẹ́ yìí ò ní sọ torí wọn ní fẹ́ jẹ́ ilé àwọn dànù. Pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ni o, Teslim Fọlárìn, kí lorúkọ bàbá Sharafadeen Ali, bàbá Adégòkè, anybody that is contesting for the governorship election of ẹ má bínú. ọmọ Ọ̀yọ́ state.
ẹ̀já tí ẹ̀ play ẹ̀yọ kan péré nínú fídíò tó ṣe ká dẹ̀ play ẹ̀yọ kan nínú ti bọ̀bọ́ yẹn náà. ń bá ẹ má bínú. wọ́n pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ lẹ́nu tiẹ̀ tó mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún mọ̀ wọ̀rí. Oriyomi Hamzat ló ń bá wí yẹn o ìwọ ń pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ lẹ́nu tiẹ̀ tó mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún torí Oriyomi bá pa àwọn kan lẹ́lẹ́gẹ̀ẹ́ Oriyomi ń contest ìwọ contest ò níran tí ń contest ò lẹ́bi tí ń contest what's your own problem kí ni issue ẹ̀yin ọmọ yẹn gangan. ẹ̀yin yẹn bá ń ṣe fídíò kẹgbọ́n tí mo fẹ́ sọ torí wọn làládùn tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa rédíò ní ìkì tí o mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún. because nínú àwọn fídíò kan wọ́n jẹ́ yé wa wípé òun ò sínú àwọn tó ń pe Oriyomi ní rédíò nìkì ṣùgbọ́n ní ìsìn náà ti wá píìkì ẹ̀ gan dáadáa. o mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa sunkún ìwọ ń bú àwọn tó ju ẹ lọ nísìnyí àwọn dìdìrín ẹran tó ń ságẹ̀ fún tí ń tẹ̀lé ọ tí ń pọ́n tẹ̀lé ọ lẹ́yìn wọn kọ́ṣán rẹ o. ó yẹ jẹ́ pé tó bá lọ síbì kan kó o sọ tó fẹ́ ṣe fún wọn kó o campaign fáwọn èèyàn tiẹ̀ kò sẹ́ni tó dispute ẹ̀ so ìwọ fẹ́ bú àwọn tó ju ẹ lọ ọ̀gẹ̀dẹ̀ tó wo kókó tiẹ̀ yìí o fẹ́ sọ digi burúkú o wá ní pé kán àwọn èèyàn láti dá mọ́ ìjọ̀gbẹ́ kà fún ẹ nígbà táwọn ò gọ̀ àfihàn tí ó bá gọ̀ tó jó lórí burúkú nìkan ni ó mọ fẹnu tẹ́ńbẹ́lú Ṣèyí Mákindé yẹn torí pé best governor that Oyo state has ever produced even in Nigeria. It's okay. Ṣèyí Mákindé jẹ́ kan nínú wọn lára àwọn best governor tí Nigeria máa produce. tó bá sọ̀rọ̀ pé èèyàn ní integrity Ṣèyí Mákindé ó ti lo second term mo dẹ̀ tún débi kí lorúkọ bí Olúwo tá a bá kọjú Olúwo síwájú ní Nàìjíríà mo dẹ̀ tún wo bàbá project olówó ńlá bridge yẹn construction of bridge and roads lọ sínú ọ̀nà Nàìjíríà yẹn dẹ̀ ń wò pé ẹ̀yin mọ̀ tún níbẹ̀rù Ọlọ́run kẹ ẹ̀ tí ẹ wò pé ti ń lọ ẹlòmíì ó sì torí pé ó ti ń lọ yóò dẹ̀ dàdẹ̀wò sínú ìlú àwọn yẹn ń ṣiṣẹ́ di ọjọ́ tí wọ́n kúrú lọ́fíìsì ni ẹ wò bẹ̀rù Ọlọ́run tá a bá sọ̀rọ̀ kékeré sí yín ẹ ti gbá bọ́ wá sórí mídíà ẹ mọ̀ sunkún lórí ìpẹ́ẹ́dẹ́dẹ́dẹ́. Can you imagine? Oriyomi náà ní báwo yẹn o a bá sọ̀rọ̀ kékeré sí ẹ ti gbá bọ́ wá sórí social media ẹ ti mọ̀ sunkún. bí ẹ wàá mọ̀ sùn ìbú ẹlẹ́yọ kọ̀ọ̀kan nígbà téèyàn bá ń yín gbàdónú abọ́ ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ ayé yín tẹ́yìn bá jẹ́ abáramúre jẹ́ ẹni tí ń gbàgbé oore àwa kan wà nínú Ọ̀yọ́ state tó já sí pé àgọ́ ṣé ti construction of road ni Ṣèyí Mákindé ó dẹ̀ ní ṣe ọ̀nà kan wá sọ pé oṣù mẹ́ta ọdún kan ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti ń wú padà gbogbo iṣẹ́ tí Ṣèyí ń ṣe solid work ni tá a bá ń sọ̀rọ̀ security ní true. wọ́n ń rojọ́ tí ò ní dìbì. boost ọjọ́ ọ̀la Ọ̀yọ́ state yìí irú èèyàn yẹn lẹ wá ń fẹnu àtẹ gọ́vnọ́ àná ọlọ́mọ. ọmọ Ọ̀yọ́ state tó bá ní làákàyè tó lè dánú rò yóò mọ̀ ìgbé tí bàbá òun bá ń torí bọgbó ìwọ gbọ́dọ̀ lo làákàyè rẹ pé ibi tí bàbá mi ń lọ yìí ń rò bí ibi tí ó sèṣore ni o lánàá ń bẹ̀ yẹn wọ́n lè ṣe declaration of intent pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lọ sanwó fáwọn èèyàn tó pé kán lè wà lójú agbó ń bẹ̀ yẹn gbogbo ẹ̀ tún dàbí gbà pé wọ́n ń ṣòkú ọ̀fọ̀ náà ni. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state níyìn ẹ̀ bá wa gbé nínú Ọ̀yọ́ state ẹ wá fẹ́ mọ impose ìsìn tó bá ti jọ mọ́ à ń sọ ọ̀rọ̀ mídíà kò lóṣèlú kan ẹ yọ mí bẹ́ẹ̀ o tí o mo sì ń sọ dọ̀la mo dó lórí ẹsẹ̀ mi ní tó bá fi lè mú kí pẹ́ńkẹ́lẹ́ yẹn mọ́ contest fẹ́ election lọ́yọ̀ state yìí anything tó bá ti jọ mọ́ à ń sọ ọ̀rọ̀ mi.
Alhaji Oriyomi Hamzat, ọ̀rọ̀ mi ò ní pọ̀. Ṣé rí ẹlọ́mọ kìíní kan wípé ọ̀rọ̀ politics ó dàbí football team méjì ni. Ẹ̀yin àti ọmọ tẹ́ bí nínú tẹ́ bá ti jọ wà ní different team. Ẹ lè expect pé ọmọ tẹ́ bí nínú yẹn tó bá gbé bọ́ọ̀sì ọwọ́ torí pé ẹ jẹ́ bàbá ẹ̀ kó pàṣì sí yín kẹ́ wá lọ. Now different team wo lẹ́jọ́ wà nísìnyí? Ṣé wọ́n ń díje ni? Brother ń díje? Àbí dáàdi ẹ̀ ń díje? Àbí mọ́mí ẹ̀ ń díje? Àbí family yín kan ń díje? That is number one. Secondly, come out straight. Ṣolóṣèlú kan dìídì invite ẹ, ó dìídì pè ọ́, wọ́n wá fún ẹ lówó pé Alado mọ campaign fún mi. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ó pay torí ṣe owó ló ń ṣe. Kò dẹ̀ sẹ́dá tí ó sọ pé kó má ṣiṣẹ́ owó ẹ̀. But gbogbo yín sì ń jó mo kùnà mo ṣìnà náà ni. Ẹ ń jó mo kùnà mo ṣìnà. Ẹ tí mọ̀nà tẹ́ fẹ́ rìn gangan, ẹ tí mọ̀nà tẹ́ fẹ́ gbà gangan, ẹ tí mọ̀ bí tẹ́ ń lọ gangan. Ṣé ló dàbí ẹni pé tẹ́ bá ti dárúkọ Oriyomi Hamzat wọn ni wo nǹkan tẹ́ ń ṣe? Bí èmi ṣe rí sí nìyẹn. Because ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí tí ò kan Oriyomi lẹ́ ń pe Oriyomi Hamzat lé lórí, lẹ́ ń pè é sí, lẹ́ ń dárúkọ ẹ̀ sí, you just mention his name. Bẹ́ẹ̀ bá lẹ̀ bá ṣe mọ́ ẹyọ̀ ǹdẹ́ ẹ jẹ́ kó bá life ẹ lọ, ó lè live life ẹ conveniently without any one of you. Conveniently. Kò gbàjẹ́ lọ́wọ́ yín rí, kò gbàmú lọ́wọ́ yín rí, kò tọrọ mọ́tò ògùn lọ́wọ́ yín rí, kò gbà nǹkan kan lọ́wọ́ yín rí, ẹ̀yin lè gbà lọ́wọ́ ẹ̀. Ẹ wá jẹ ajabara mú orí jẹ. Ẹ̀yà ọmọ ọ̀sán, ẹ̀yà ọmọ ọ̀bọ tí ò lórí tí ó ṣe èèyàn ju pé kó fààyàn lásọ ya lọ tàbí kó wà nílé ìkan náà. Yorùbá lórí tá a ṣe fájá ó gbé ẹ yàtọ̀ sájá, orí tá a ṣe fágbọ̀n ó jòdànù ẹ yàtọ̀ ságbọ̀n. Orí tá a bá ṣe fálìmọ́ jèrè Ọlọ́run ọba ní ìsanilẹ́sàn. Ilé oore téèyàn bá ṣe fún ròyìn kó gbàgbé ẹ̀ pátápátá kó mọ̀ tiẹ̀ rí tí ẹ̀sán ẹ̀. Wọ́n lórí tá a ṣe fádìẹ ò gbé bọ́dún bá dún àmọ́ kan mi tóró sí ni lẹ́nu. Àbí ń gba bí ilé yá bá ń bọ̀ àbí bí àjíǹde bá ń bọ̀ pé ẹ mú kan nú adìẹ ọ̀hún ẹ pa, àbí tí kérésì bá ń bọ̀ tẹ́ ẹ mú méjì nú adìẹ ọ̀hún ẹ pa, yọ kan mi tóró sí ni lẹ́nu. Ọbọ̀ nìkan ni olóore bó pẹ́nu léjù bẹ́ẹ̀ lọ bí ò bá yọmọ ẹni lásọ yóò fà ní lásọ ya. Òun náà ẹ yàtọ̀ sọ́bọ̀ torí ẹ̀ ló jẹ́ kẹ́ ẹ máa fa Oriyomi Hamzat ya lọ́tún lọ́sì. Ìkan gbé ń bí, ìkan gbé ń bí. Ẹ wá rò pé òun lè fi ń ṣẹlẹ́yà, ara yín lè fi ń ṣẹlẹ́yà, ọjọ́ ọ̀la yín lè fi ń ṣẹlẹ́yà. Social media tó kẹ́yẹlé pọ̀ mẹ́díẹ̀ náà ni o. But still, àwọn ọ̀jọ̀gbọ́n ní wo social media, everybody ń bá yín keep ẹ̀ dọ́là. Kà tó bá fẹ́ campaign fún olóṣèlú, that one is good. Tó bá fẹ́ defend the politician, that one is good. Why tí ẹ̀ ń attack Oriyomi Hamzat? Just because kò fún yín lówó pé kẹ́ wá campaign fún. Then ẹ lọ sọ́dọ̀ ẹni tí ó fún yín lówó náà ẹ campaign fún wọn naturally, then leave this man alone. Go kẹ́ lọ score nínú tíìmù tiẹ̀ kò possible number one. Number two ni pé èmi mọ̀mọ́ lo picture yín mo dẹ̀ dárúkọ yín ni. Can you imagine? Number two ni wípé ní gbé bọ́ọ̀dà ní kẹfẹ́ lọ score nínú tíìmù ọmọ tó jọmọ fún yín yẹn so far tó ti wà nínú other team kò ní mọ̀ wò yín kẹ́ mọ̀ lọ ó lè ṣe lẹ́kì. Now ẹgbọ́n nǹkan tó sọ ń bí báyìí ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò yàtọ̀ sí football team méjì. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ilé tán bá ti fẹ́ràn bọ́ọ̀lù bàbá lè jẹ́ Arsenal fans kọ́mọ jẹ́ Chelsea fan. Nínú ilé kan tó play match èmi ní ìsìn Barcelona fan ni mí. Tí n bá lọ́mọ tó jẹ́ Chelsea tá bá ní game a lè mọ̀ fẹ́ra wá ṣe ẹ̀yẹ́ nu ilé dáàdì mi àfẹ́ ná ìpa lónìí irọ́ ni ìhàn bí ọ̀dà já dórí fíìdì náà. So a defend the team wa láyé ọ̀tọ̀ọ̀tọ̀. Ngbà tá a bá dẹ̀ délé a tún bára wa sọ̀rẹ́ padà kálukú lọ sùn. The only way tẹ́mi bí lè pẹ́ lè fi tako ẹ lè fi proof ara yín pé okay o another team ni Oriyomi Hamzat wà. Ẹ dẹ̀ lè ṣe ẹ lè fẹ́rẹ̀ kẹ́ wá gbé bọ́ọ̀lù látọ̀dọ̀ ẹ̀ kẹ́ wá lọ score lọ́dọ̀ yín fine. The only thing tẹ́ lè ṣe òun náà ni pé kẹ́ má dìbò fún. The only thing tẹ́ lè ṣe ni pé kẹ́ sọ fáwọn family yìí kán má dìbò fún. The only thing tẹ́ lè ṣe ni pé kẹ́ sọ fáwọn èèyàn pé kán má dìbò fún. Ẹ ní láti mọ against ẹ. Ẹ tiẹ̀ tún lè sọ fáwọn èèyàn pé kán má dìbò fún gan. Ẹni tẹ́ fẹ́ promote lẹ́ máa promote gàbádáyà. ó
ó lè fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀yìn lẹ́sẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ yẹn gan lè kán dànù. so ntẹ́yìn ṣe ní ìsinmi pé ẹ fẹ́ fẹsẹ̀ yín tẹ̀ ẹ́ lẹ́sẹ̀ lẹ́yìn kẹsẹ̀ rẹ̀ ọ̀kan dànù ẹ fẹ́ jẹ́ kó jẹ gọ́fúnọ̀ ẹ ti rí ní rí i pé tó bá jẹ gọ́fúnọ̀ yóò fún yín ní problem kí ni yóò fún yín because nobody kò sẹ́ni tó ràn yín níṣẹ́ kankan lọ́yọ̀ state ká tó sọ pé Ìbàdàn à ń gbà tẹ́yìn méjèèjì bá máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ gbogbo Ọ̀yọ́ state ẹ ti gbàgbé pé Ìbàdàn nìkan kọ́ lọ́yọ̀ state ńbolẹ́ fòkè Ògùn sí ńbolẹ́ kó Bàràpá sí ńbolẹ́ fọ̀yọ́ sí ńbolẹ́ fi Ògbómọ̀ṣọ́ sí ńbolẹ́ fa àwọn ìlú tó kù nípínlẹ̀ Ọ̀yọ́ sí. tó bí nǹkan tẹ́ ẹ gbé dání yẹn bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá mọ̀ yálà Oriyomi Hamzat ni o pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ni o Teslim Fọlárìn kí lorúkọ bàbá ẹ̀ Sarafadeen Ali bàbá Adégòkè anybody that is contesting for the governorship election of tó bá sà ti ń campaign fún ọ́fíìsì governor dandan ni kẹ́ máa retí bullying dandan ni kẹ́ máa retí èpè dandan ni kí wọ́n máa parọ́ ohun tí ẹ̀ ṣe tó jọ mọ́ yín dandan ni kí wọ́n pa mọ́ yín Oriyomi Hamzat gang. ó ṣe dandan kí wọ́n parọ́ nǹkan téèyàn ò ṣe mọ́ yàn. Yorùbá ní ṣe láwẹ̀ tá a jàre ọyẹ́ wọ́n parọ́ téèyàn kò ṣe mọ́ téèyàn bá ṣe làásọ kì í ṣe tí ò tí ì ṣe tàbí tí ò ṣe rí ilẹ̀ máa dédé parọ́ ẹ̀ mọ́ tẹ máa sọ pé dandan ni dandan kọ́ ni kéèyàn ó ṣépè fún yàn mi tí ì ṣépè fún olóṣèlú kankan nínú ọdún ìbáyìí nísìn bó ti wù káwọn èèyàn sọ pé ayé Tinubu yìí gangan ní tí mo tún máa padà sọ náà ni pé bọ́n gbé Tinubu padà dé òun náà ni màá tó tẹ̀lé because mo wo sàwáwù àwọn tí wọ́n jọ ń gbé wọn kalẹ̀ mo rí pé òun náà lọ bẹ́tà láàrin wọn ó lè mọ́ dànmọ́rán 100% but sí òun náà lọ sẹ́pẹ́rẹ́ ó lè mọ́ sanmọ́ná òun lọ sẹ́pẹ́rẹ́ láàrin wọn so loyalty nìyẹn kì í dẹ̀ tó ń ṣe loyalty torí wọn jẹ́ lábẹ́ Tinubu ṣùgbọ́n mo wo sàkún àkọ́kọ́ ọmọ Yorùbá ni eléyìí àkọ́kọ́ bóyá tó ọmọ Yorùbá ọba díje o bóyá mo lè ní another preference ṣùgbọ́n bọ́ ọmọ Yorùbá ń díje tó dẹ̀ jẹ́ pé mo wo ẹ̀yìn mi ò tí ì rí ìjọba kan tó ṣe dáa tá a ṣàdúrà fún rí nígbà tó parí ìjọba kò tí ì sí kò sẹ́ni tó ṣe president Nàìjíríà tó wá bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ tá a bẹ̀rẹ̀ sí rábàbà ẹ dákun ẹ má lọ ìgbà yín tù wá lára àsìkò yín bá wa lára mu ẹ má lọ ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ má kúrò lórí àpèrè mọ́ ṣe lọ́dà bẹ́ẹ̀ pé kẹ́ ẹ má kúrò lé ìjọba mọ́ kẹ́ ẹ má kúrò lásòrọ̀kì mọ́ bàbá ńlá arọ ni ìpè la fi ń sìn wọ́n jáde. ńgbà Buhari ńgbà Jonathan bẹ́ẹ̀ pé eléyìí ti tutù jù ńlọ́jẹ́ káwọn Boko Haram ó ṣe gbá kan ṣàwo ẹ bá wa lé lọ ṣé bàbá ṣé Buhari ṣé bàbá Buhari mọ̀ tó ń dé ìpìlẹ̀ mọ̀ tó ń kiri mọ́ mọ́là tí ń sí mọ́là mẹ́tì mọ́là tí ń dín ẹyin ní Johnson wọ́n ní ṣé.